máa rí mọ́ o. Àwáyé máa kú kankan òkúkú sí i, kò sẹ́ni tó wá sílé ayé tájú sáyé ń bí, ikú ló pin ìrìn àjò ẹ̀dá láyé ń bí. Ìyá wa Sarah aya Lamina bíbí inú Adéníyì la ò ní ṣe bẹ́ẹ̀ rí mọ́. Kí ló dé? Ikú ló yọwọ́ ẹ̀ láwo, ọmọ adarí oorun, ikú dóró, ikú yẹgi fálábí ẹ mọ́. Late Mrs. Sarah Lamina ọmọ Adéníyì mother in Celestia, ìpàdé tún dojú ẹ̀ là á. November 25 yìí ni final burial àwọn 98 nìyá pé kó tó di wípé wọ́n wọ kálẹ̀ lọ́sùn. Ìyá tó bí Alhaji Kamarudin Ọláṣẹ́ ní Lamina Sáké Olúwo rèé o. Bọ̀rọ̀ kìíní tí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pátá. Ọ̀túnba Gbákin tí EFIRE, Ọ̀túnba Gbákin Ayédèkìtì ikú ilédè màmá òjèrè. Ọ̀túnba Jókòótadé Ìláró Èkìtì ọmọ eré lágbẹ̀yìn rẹ̀. Ọ̀túnba Bábágúnwà Ìmàkùn omi ìwọ ló ní ìyá. Ọ̀túnba Táyé ṣe ti gbogbo abígi kókó òjò túmọ̀rọ̀. Nǹkankan ò ní ṣe nǹkankan ò ní ṣẹ̀mí rẹ̀. Okú ilédè ìyá rẹ̀ ọ̀wọ́n. Late Mrs. Sarah Lamina ọmọ Adéníyì mother in Celestia. Ẹ wo gbogbo ọmọ EFIRE ilé Ògùn ẹ kú rọ̀jú o. Orí adé ọba Musa Adétòkunbọ̀ Adéníyì EFIRE ti EFIRE orí mi rè. Ẹ kú ilédè ẹ̀gbọ́n rẹ̀ àtàtà tó kí ilé ayé pé ó digbó ṣe. Ó tún dárìnà kó ó tún dojú àlá. Àní mo ní November 25 tó bọ́ sọ́jọ́ Saturday 2023 yìí ní final burial màmá Lékan ṣẹ́wóṣẹ́wó ló ní máa polongo èyí pé Ìfẹ́lódùn primary school EFIRE ní Ìjẹ̀bú Waterside lágogo 10 gangan lẹ́tọ̀ á bẹ̀rẹ̀. Àní nítorí Sáké Olúwo Alhaji Kamarudin Lamina ọba Saidi Adémọ́lá Elégùṣì ti Ègùṣì orí adé orí mi rèé o. Wọ́n ń bọ̀ lọ́jọ́ final burial màmá wa Mrs. Sarah Lamina mother in Celestia. Ọ̀ṣábí àti Màkùn omi ọba Kazeem Adésínà Sàlámì àwọn náà ń bọ̀ lọ́jọ́ ọ̀hún. Òjò túmọ̀rọ̀ ti gbogbo abígi ọba Barrister Ṣẹ́gun Ògúnyè àti onírokun ti ìrókun ọba Ọlábalógun àwọn náà ń bọ̀ lọ́jọ́ final burial ọ̀hún. Ìbà Gani Adams Igi Àdùbí olóòṣà máa lè dé. Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo ilẹ̀ Yorùbá náà ń bọ̀ nígbà ọ̀hún. Àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi MC Olúọmọ Musiliu Akínsànyà Àwòsàké Olúwo ni ẹ̀rí nǹkan ni. Òun náà ń bọ̀ lọ́jọ́ òun àwáwí kọ́. Efele níjẹ̀bù Akíbù ọwọ́ mi rè òun gangan á wá. Ṣínà ọ̀kan lọmọ ní abúlé àdó. Invite Sáké Kàmọ́rù ni òun náà ń bọ̀ lọ́jọ́ final burial Mrs. Sarah Lamina ọmọ Adéníyì mother in Celestia. Àbúwé bẹ̀lì ń bọ̀ o. Ọlá inú kan gbogbo kẹ́tù ejò gbogbo dọ́ngúnyán. Ọ̀túnba Àbáyọ̀mí kọ́rẹ́ǹtì. Owó ẹ̀yà gbogbo Ìkòròdú àwọn náà ń bọ̀ lọ́jọ́ final burial náà wàwí kọ́. Alhaji Aládé ọkọ̀ sọ̀kò pé alájà ẹ kú ilédè màmá wa Sarah Lamina ọmọ eré làágbẹ̀yìn oníkálukú wa máa ṣàmì wìtìwìtì. Lamina o Mrs. Sarah Lamina mo mọ̀ délédélé ìwọ lọmọ olúbi kan ọ̀rọ̀ bí ìjà ọ̀rọ̀ bí tìbìtì ò jẹ́ ilé onílé bó tiẹ̀ mọ́lẹ̀ wọ́n fẹ́lẹ̀ àjà ìgbà kárakára ọmọ àgbọ̀n forogajì iná lójú kojú odò ẹgbọ̀n sójú ọmọ aláì ìgbọràn wàyíwàyí EFIRE níyà ọmọ ilé Ògùn ọmọ òkú níyì ọba ọmọ àfijáde ìbọ̀tá nínú jẹ́ ọmọ òkáṣọ ọlẹ̀ kẹrù ó bọ̀ lọ́ṣẹ ọmọ ìtún bólóbóló kọgbẹ̀rì máma wọ ọgbẹ̀rì wọbẹ̀ ó mú kúdé àwòrán wọ̀ ó mú jẹ ọmọ ìkí eréke ẹ̀bá ọ̀nà èyí tí ń ṣe tán ni àwọ̀ sápò ẹni èyí tí ò ṣe tán ni àwọ̀ sínú ìkó ọmọ ẹranko á máa rí mú jẹ ọmọ olúwo àsápè ọ̀la ọmọ olúwo àdùnpẹ̀rẹ̀ Ògùn ọmọ ẹni tí wọ́n ń sápè lọ́jọ́ ogun bá dé ọmọ òkú níyì ọba rèé o. Súlẹ̀ Àlàó Màláìkà Mádìbà àwọn àánú àti Rẹ̀mí Àlùkò Igwe bàbá bọ́sẹ̀ làwọn eléré lọ́jọ́ náà EFIRE yá. Adékọ́lá Tìjání Gọ̀lúgọ̀ Kamilu Kọ̀ǹpò ní MC ní November 25 ní Ìfẹ́lódùn primary school EFIRE o. Àní mo ní 98 ní ìyá wa Sarah Lamina pẹ́ lókè pẹ̀ kí wọ́n tó kí ilé ayé tó dìgbò ṣe. Àwọn ọmọ àti ọmọ ọmọ ń ṣe léde lẹ́yìn ìyá wa. Lékan ṣẹ́wóṣẹ́wó mo ti jíṣẹ́ tó rán mi o. Sáké Olúwo Alhaji Kamarudin Lamina àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí ọjọ́ náà.
àjídàgan lèmi Ìdòwú ọmọ ogun